kí la lè sọ wípé ó bí àwọn àtakò tí ń lọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà ní ilẹ̀ Yorùbá? Kò sí àgbà tó bí a ní afẹ́ lo ṣẹ̀ríà àwa mùsùlùmí lórí ara wa kì wá tó ń ṣe gbogbo ṣẹ̀ríà táwọn bí mu wa ètò òfin Nàìjíríà fọwọ́ sí ṣẹ̀ríà tó fi Nàìjíríà fọwọ́ sí ń bẹ̀ so tó relate mọ́ Islamic personal law al-ahwalu shakhsiyya yẹn ni pé tó relate mọ́ relationship láàrin ara wa mo fẹ́ fẹ́ ọ ọ̀fẹ́ fẹ́ mi afẹ́fẹ́ ra wa marriage nítorí jẹ́ mọ́ ogún pínpín nítorí jẹ́ mọ́ àyáwó gbogbo nǹkan tó jẹ́ mọ́ pé láàrin ara wa personal life ìṣẹ̀lẹ̀ àwọn mùsùlùmí. So àwọn òfin ṣẹ̀ríà dẹ̀rẹ̀ nípa yẹn ó ti wà kíkọ́ sílẹ̀ ó ti wà kíkọ́ lẹ̀ nínú Al-Qur'an àbí nínú hadith ẹgbẹ́nsẹ̀ tàbí kí ọjọ́ kan náà tíra tó wà authorized so kì í ṣe pé bóyá èmi ní mú wá àbẹ́nìkan ní mú wá wọ́n ti kọ́ lẹ̀ so àwa fẹ́ máa lò láàrin ara. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àwa nígbà tí wọ́n fẹ́ tò Nàìjíríà òfin mẹ́ta ló wà àwọn Christians òfin mẹ́ta ló gbé Nàìjíríà rò tí gbogbo wọn sì jọ fẹnu kò lé lórí. Nàìjíríà tó máa jẹ́ Nàìjíríà. So wọ́n rí pé Muslim Christian àti oníṣẹ̀ṣe ẹlẹ́bọ so àwọn náà wá sófin mẹ́tẹ̀ẹ̀ta lọ́tọ̀ọ̀tọ̀ torí kò possible kẹ́ neglect ẹnìkan náà mẹ́tẹ̀ẹ̀ta so àwọn Christian àwọn náà bá àwọn ni wọ́n ní ìjọba àwọn náà wá láti outside náà wá kó wọn lẹ́rú wọ́n bá múnisìn wá òfin tí wọ́n ṣe nígbà yẹn iná náà ń pè ní common law òfin tí wọ́n tá ń lò so òfin títa wá òun náà ni Sharia law ó kọ́ tó ń pè òfin tàwa mùsùlùmí nù àwọn oníbílẹ̀ oníṣẹ̀ṣe àná láwọn lófin tàwọn òfin tàwọn ní customary law so pẹ̀lú bẹ́ẹ̀ kóòtù mẹ́ta níbẹ̀ Nàìjíríà bí mo ṣe ń sọ̀rọ̀ kóòtù mẹ́ta níbẹ̀ Nàìjíríà oríṣi kóòtù mẹ́ta níbẹ̀ gbogbo tó bá jẹ́ mọ́ magistrate high court and Christian lónìí tó bá lọ fẹ́ yàwó ń bẹ lápèjúwe o tó máa wọ òfin tí ó dì ọ́ ìlànà wọn tó bá yẹ pé ọ̀dọ̀ àwọn oní ìṣẹ̀ṣe lọ bá lọ tó bá yẹ pé lọ́dọ̀ àwọn mùsùlùmí ṣẹ̀ríà àwọn lọ bá lọ láti 1960 wáárì àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn àgbèrí jáde pé àwọn fẹ́ lo ṣẹ̀ríà ó jáde nílẹ̀ Yorùbá àgbèrí jáde kò sẹ́ni àkàtọ́ takwa ẹgbẹ́ nìsín kò sẹ́ni àkàtọ́ takwa kì í ṣe báwọn Christian ni a máa ń lò mùsùlùmí gangan ni ò sọ̀rọ̀ nígbà tí ó jẹ́ pé ẹnu wọn bá àgbọ̀yé tẹ́lómìí ní ó kéré gbogbo àwọn tó jáwọn aṣáájú ọ̀pọ̀lọpọ̀ tí ó sọ̀rọ̀ ẹnu wọn bá àgbọ̀yé tẹ́lómìí ní ẹgbẹ́ nìsín so bẹ̀tẹ̀ nìsín àti wá ń wí jáde afẹ́ tó mùsùlùmí Yorùbá fẹ́ ó dẹ̀ dùn gan à ń lò gan ó ní bá ti ń gbéyàwó yẹn náà ni o bá ti ń gbéyàwó ní Islam tẹ́lẹ̀ rí gbọ́dọ̀ wà ńlẹ̀ tó bá ní ìgbéyàwó yìí sọ wà ọ̀tọ̀ rájì àbí wọ́n kún ẹ̀rí wá wọ́n mọ̀ béèrè sàdáàkì wàlíyù kàníkà láti máa ń ṣe náà ni o a kàn fẹ́ kí wọ́n pọ́n wa náà lé nílẹ̀ Yorùbá pé mùsùlùmí làwa náà o bọ́sẹ̀ pọ́n wọn lé ní ilẹ̀ Haúsá ẹgbẹ́ nìsín kódà ṣẹ̀rí àwa táwọn béèrè fún ilẹ̀ Yorùbá tó yàtọ̀ sí Haúsá àwọn Haúsá táwọn bá lọ sí parliament wọ́n lè háàdì kò ń tiẹ̀ àwọn òtí ẹ̀ kí ìdí ìdí parliament kankan láti lọ ilé ìgbìmọ̀ asòfin tiẹ̀ èyí táwọn òwe ni pé ìtìjẹ́ ń bẹ́ ní òfin tó yẹ pé ẹni kò lè takò kọ̀ọ̀sẹ̀ tó tó lè àti takò àbí tó bá takò Nàìjíríà sòṣẹ́ wá rí ẹ wá gbé kí ló dé tẹ́ ń takò kí ló bí àtakò ẹlòmíín wà tó yẹ pé ọmọ tí ń takò ọmọ tẹ́lábílẹ̀ kan ẹ̀dá kan ṣàlàyé kí lẹ rí ń bẹ̀ gan yóò máa jábọ́ ni tẹ́ máa rẹ́rìn ṣẹ́gẹ́ lómi ó ní wọ́n máa gé orí wọ́n máa gé ọwọ́ ṣé ọ̀kàwé ni gbogbo tó wá fẹ́ gé orí kì í sáà Christian gan ni ẹ̀ sòfin house ló ṣe rep àti senate àwọn lọ́la àwọn òfin lórí criminal laws ẹgbẹ́ nìsín gbogbo tó jẹ́ mọ́ nǹkan lálábá àwọn ní capital punishment ẹgbẹ́ nìsín àwọn senate ni wọn àlẹ́wọ̀ lómi wọn àlẹ́wọ̀ ẹ̀sìn kankan àwọn ló jókòó sí Àbújá tí wọ́n lọ rí sófin yẹn tó kọjá tó lè takò state gan ò lè takò àwọn senate náà lọ gbé wọlé pé ṣẹ̀ríà ó wà ní òfin Nàìjíríà ẹgbẹ́ nìsín àwọn náà wọ́n limit ẹ̀ síbi tí wọ́n limit ẹ̀ sí torí ògbèsè àwa kò sí jẹ́ ọ̀kọ̀fà bẹ̀tẹ̀ wọ́n wí pé tí wọ́n bá ní kó máa lo gbogbo rẹ̀ bóyá kò ó ní àwọn láà ẹgbẹ́ nìsín yóò rí bákan àwọn náà sì rí àwọn náà wò pé àti ní ìdí ká máa gbé owó olè ni òfin tẹ́sí sí Nàìjíríà kì í wọ́n fi mú olè gan sẹ́ńtì ìlú náà ìtọ́jú gbèsè ayé ìtàwá táàtì gbèsè ayé táwọn ọmọ òfin ní máa ya yahoo tó fi máa dọ̀tá ìlú tó fi máa di tọ́ọ̀gì tí ìgbéyàwó fi lálùbáríkà because ìgbéyàwó tí ó bá padà rẹ mùsùlùmí tó bá gbé bí Ọlọ́run ṣe fẹ́ bára mi ṣe fẹ́ yọkàn wọ ni bí ó ṣe máa sí divorce tí ó pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ àdẹ tí divorce bá wà gan àmójútó lè wá wọn ni àìmọye divorce sọ pé àwa gan ń dù
tí human rights wa ẹ̀kọ́ta àwọn ní tourist lẹ́pẹ̀ níta àwọn human rights initiative wọ́n dẹ̀ wà registered London government àwọn lọ́yà ládẹ̀ kò bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọ máa yé àmì obìnrin tẹ́ yàn jẹ ṣùgbọ́n àwọn lọ́yà pẹ̀lú tá àdá lẹ̀ a lè fòfin mú wọn a kàn máa rọ ọkùnrin nígbà tó ti kọ́lẹ̀ sanwó oúnjẹ ọmọ rẹ̀ máa sanwó sùkúù rẹ̀ tí ọba sì gbọ́ àrísẹ̀ yà pọ̀tù kàkàtà gbé lọ àyẹ̀sẹ̀ tó gbé lọ kóòtù tí ọ̀jẹ̀ mẹ́sìn wá ní. tí wọ́n understand bó ṣe jẹ́. ẹ wá sọ nípa tó bá takò. nítorí bí àtakò wàláì méjì náà wàláì kò tún méjì lọ kódà bẹ́ẹ̀ bá rí mùsùlùmí gan òun náà lè fọ́ọ̀lù sínú méjèèjì. ó dàgbà tiẹ̀ rí gan àti ẹ̀rí gan. a rí mùsùlùmí náà tó náà lè fọ́ọ̀lù bẹ́ẹ̀. ìkàlẹ̀ àkọ́tọ́ bí àtakò tó dájú dáadáa ni pé àìmọ̀ kan wàláì tàláì àìmọ̀ kan ni. tọ́lá àwọn tó ń sàtàkùn gẹ́gẹ́ tẹ́ bá pẹ̀ kalẹ̀ tẹ́ bá sàlẹ̀ ìbú ṣe jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn gẹ́gẹ́ wọ́n bá wa náà sí astagfirullah ẹ rí pé ẹ rí kí àwọn kírísítẹ̀nì tó tóbi kan gidi kan takò torí wọ́n kàwé wọ́n mọ̀ pé àwọn ò lè takò ó sì yé wọn ẹ lè ní tí wọ́n máa ń takò àwọn ará nọ́ọ̀tì tí wọ́n máa ń takò ra wọn bẹ́ẹ̀ tí constitution tó wà ní constitution yìí o ṣe tó lè takò ẹ rí pé nígbà tí Ṣèyí Mákindé gómìnà ẹ̀rọ tó takò ó ní òun kàn mójútó òfin ẹgbẹ́ nìkan gbogbo àwọn tó bá ti kọjú òfin nìkan ni ọ̀nàmà bá ti kọjú òfin yóò dàlú aláàmù ẹgbẹ́ nìkan tó bá wà lọ́ndà òfin yẹn náà làwọn náà ń wí bẹ́ẹ̀ táwọn tí méjì ni ìkíní ohun mọ̀ kankan nípa tán pé táwọn wí gan nípa sẹ̀rí àyẹ̀ wọn ọ̀mọ́ wọ́n tọ̀rọ̀ bóyá àfẹ́ lò láwọn lórí. ẹ̀yà gbàgbà yẹn wọlé. àwọn kejì àwọn kejì ń sẹ́ ẹ̀tanú lásán ìbínú pé àwọn sáfẹ́ gbọ́ ìṣẹ́yìn àwọn ọ̀fẹ́ gbọ́ Islam wọn ọ̀fẹ́ gbọ́ mùsùlùmí àbí mùsùlùmí wà fẹ́ pé ń gbọ́ ọmọ sẹ̀rí àwọn olùsẹ̀rí súnà tí wọ́n wú náà ni wọ́n gbà táwọn súnà kan sọ pé mo yà fọ́tò ẹ̀dígẹ́sì àbáwọn súnà kan sọ pé máa fi rúgbọ́n lẹ̀ ó ti wá ní àti sẹ̀rí àwọn àti súnà ó ti láti máa wí ní bá ti wí báyìí wọ́n máa tako ni wọ́n gbọ́ ọmọ pé ní tí ó tún gbèsè ayé òun sí sẹ̀rí àwọn ẹ̀sẹ̀ kò sí lọ́wọ́ anybody wa èmi ní ẹ̀sẹ̀ mi ò lágbára ti sọ nǹkan kan sí n lè lò fẹ́ nù mi n lè mú nǹkan kan wọ̀ n lè yọ nǹkan kan kó n bẹ èyí tá a bá pé aṣáájú ẹ̀dá kọ́ wa Al-Qur'an abánú ọ̀rọ̀ ànábì tánàbí kọ́ wa ẹgbẹ́ ẹ̀sẹ̀ lásán ni kì í ṣe pé ẹnì kankan tó bí àti ṣe kíni kí n kankan wọ̀ ẹgbẹ́ ẹ̀sẹ̀ so ó sì wà ní òfin wa ó dẹ̀ ní bí wọ́n ti ń lò ẹni pé nínú àwọn àlàyé tá a ti ṣe lọ àti pé tá a bá dẹ́kọ̀ a máa bá local government kan bẹ tí sẹ́yìn àyẹ̀dẹ́ wà bẹ ní táwọn olùgbé wà tẹ́yìn sí fáwọn náà irú ìlú wa ìlú ìṣètò jẹ́ ìlú ẹgbẹ́ mùsùlùmí lọ́pọ̀ jù bẹ nílùú o kọ́ wa mọ́ sí bẹ́ẹ̀ ó dójú ti àwa mùsùlùmí bẹ́ẹ̀ ó dójú ti ìjọba ká pé wọ́n bi léèrè ìjọba kankan lẹ́sẹ̀ kankan báyìí kí ló dé àbí o àti wá fẹ́ bí wọ́n báyìí àti gbégbé iṣẹ́ báyìí wọ́n sì gbà fún wa torí pé kò di wọn lọ́wọ́ làwọn ní kankan ètò tàwa ni. ó sì tún ran àwùjọ lọ́wọ́. ran àwùjọ wa lọ́wọ́. ẹja láti ibẹ̀ ẹja bọ́ síbi ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tàbí kẹfẹ́ wa ṣàlàyé à ń pariwo òfin ṣẹ̀ríà òfin ìgànṣẹ́ kí ni. sọ ẹ òfin ṣẹ̀ríà iná ni ẹ̀sìn Islam tí ẹ bá tó kó òfin ṣẹ̀ríà ọlọ́ọ̀fẹ́ Islam náà òfin yẹn gangan. òfin yẹn gẹ́gẹ́gẹ́ ẹ bá sọ mùsùlùmí ló gbẹ o àbí ẹni tí ì ṣe mùsùlùmí nítorí ẹni pé mi ò fẹ́ Islam òfin ṣẹ̀ríà táwọn wòye gbogbo rẹ̀ ọ̀rọ̀ t'Ọlọ́run sọ pé báyìí ní kẹsì sí ọ̀rọ̀ t'Ànábì sọ pé báyìí ní kẹsì sí ọ̀rọ̀ t'Ọlọ́run sọ t'Ànábì sọ ni lófin ṣẹ̀ríà kẹsì mi ni màá sọ ní tá a kàn fi ní ìjọ tọ́rìtì ń bẹ̀ ni wípé tá bá bá wa dá sí tọ́tọ́rì bá wa dá sí yóò lè múlẹ̀ lórí àpèjú oníṣẹ́ lágbogbo àwọn ilé ẹjọ́ àwọn oníṣẹ̀ṣe àti ilé ẹjọ́ àwọn Christian òfin táwọn bá gbé kalẹ̀ ẹni kò lè rí adájọ́ fín wọ́n tẹ̀lé ni ọdẹ nọ́mà àmọ́ àwa nílẹ̀ Yorùbá àwọn àtàbà lọ sí ibi doctrine tiẹ̀ táwọn sì tẹ̀lé ọyá tiẹ̀ lò léèkì púpọ̀ bá ti tàwa mú bóun ló ṣe fẹ́ possible kọjá wípé ní orí kọ́mọ ọjọ́ bàbá ní abọ́dí yòókù kọ́ àlọ́jọ́ àlè orí ọmọ ìwọlé yìí ẹjọ́ ẹnìsìn so tọ́ bá mọ̀ kọ́ jẹ́ sàkálà lọ́wọ́ àjọ sàkálà kò jẹ́ sàkálà lọ́wọ́ àjọ sokolo kò jẹ́ sokolo ìwọ lọ sàkálà sokolo so ìta afẹ́ òun náà ni wípé ntọ́nà wọn bá pa wọn láṣẹ rẹ̀ ẹ fún aláyè láti mọ̀ sí kéré ẹ kàn bá ní fi ọwọ́ òfin kẹ bá ní fi kún lápèjọ́ ẹnìsìn nínú kéèsì tí wọ́n wá sọ̀dọ̀ tètà wa nítorí tá a fi lu àwọn lọ́ọ̀yà ní wípé nígbà tí a bá mú tá a bá sọ pé ọkọ ìyàwó lẹ̀ ọkọ lọ rẹ̀ o tẹ́lá ti kọ ìyàwó lẹ̀ báyìí àwọn èèyàn oríṣiríṣi àwọn ìkọ ìyàwó lẹ̀ báyìí wọn wà ní fẹ́ tọ́jú ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ sì ní gbọ́mọ́ ẹ̀dẹ́nìsìn níbẹ̀ yẹn ṣé àwọn aláàmú kóńdó lálọ́ọ̀dì wọn lé ọ káàkiri kápẹ́ ilé ẹjọ́ Islam làbá gbé ọ lọ àwọn afọ́ sọ pé èlò lọmọ yẹn lè máa ná authority sì wà bẹ́ẹ̀ ẹ máa bọ̀ àwọn adájọ́ sẹ̀ríà kápẹ́ ilé ẹjọ́ sẹ̀ríà ni yóò dájọ́ pé iye tọ́mọ wọn bá máa ná iye gbá nítorí bá sọ yẹn ẹni ò ní takò kí ló dé òfin ní takò torí pé ọlọ́pàá lè mú tọ́tọ́ ní tí ọba sí ń bẹ ọlọ́pàá ò ní dá sí gbogbo orú rẹ̀ táà ń jókòó rẹ̀ wọ́n lè bú àwọn tí ń parí ìjà wọ́n da gbogbo ẹ̀rù kọ́ ni ẹni ẹlẹ́ni jẹ bá a ti dá sí tó ẹ̀tọ́ ẹni tá a fẹ́ gbà fún alẹ́mọ̀rì gbà fún
ẹ̀dí kẹ́sì bẹ́ẹ̀ ká pé ìjọba bá fọwọ́ sí àwọn ilé ayé yìí ò ní máa tàbí gúgúrú because ibi tí a bá ti fẹ́ lò fún yẹn tí ọba ti gbọ́ àwọn ọmọ wọn kàn máa ráre ní obìnrin kan a lè táwùjọ ṣe àwọn ènìyàn ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ sí jù ẹ̀mẹ́yẹ ọmọ ní ọ̀rẹ́ ní tọ́ ní ìsìn kí ló dé bàbá takú pé òun ò ní ṣe kémi òun ò ní ṣẹ̀tọ́ òun wàláhì nìkan mú ọmọ wá bá mi ó ní bàbá mo fẹ́ fọmọ ilẹ̀ n fẹ́ káyé rẹ̀ bàjẹ́ bí tèmi èkó lẹ́nu yẹn ti ń ṣiṣẹ́ òun ò fẹ́ káyé rẹ̀ bàjẹ́ bí ti tòun àti ìyá rẹ̀ tóun bá ní káwọn mú ọmọ ìsọdọ̀ ní situation táwọn wá ayé rẹ̀ ọ̀tá mo á fi ilẹ̀ rẹ̀ o tẹ́ bá mọ̀ pé ayé rẹ̀ ẹ bá fẹ́ kọ́ ta ẹ dá padà fún mi kí n máa lọ kí n máa fẹ́ ṣe mo bá gbà lájọ tí mo ti bá gbà tó ọmọ fi parí ẹ̀kọ́ ẹ̀ kọ́ bọ̀ olùgbà máa padà rí pé lóòótọ́ ọjà yọ ọmọ ìyá ọ̀tá lóòótọ́ ọmọ ti dọ̀mọ̀ wí ní ìsìn òun náà ti lè ṣiṣẹ́ ìjọba ẹgbẹ́ nìsín so èyí ò ní ìsìn kò ní yà lọ tọ́ọ̀gì yóò sì máa ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lọ irú èyí wọn a lè gbé lọ kóòtù sẹ̀ríà Islam ẹgbẹ́ nìsín pé ìlú náà máa sin torí pé èmi ní lọ́wọ́ lèmi fi tọ́ ẹgbẹ́ nìsín mo ní lọ́wọ́ lèmi fi tọ́ tí mi ìbá ní lọ́wọ́ ní tí yóò kàn fẹ́ kọ́ mọ́ yà náà yóò padà skinny yóò padà yà bẹ́ẹ̀ ta ni ó fọ́ ọ̀sẹ̀ sẹ́mi ní ó fọ́ ọ̀sẹ̀ àánú àtẹ̀sìn tèmi ń ṣe lọ́kàn tèmi ọgbà kò sí kankan kí n sọ fẹ́rẹ́ tí kankan bẹ̀tí tó wájẹ́ tí ó náà ro tara rẹ̀ pé sọ ti sàánú ọmọ tòun gan tèmi náà rò pé ṣé mo ti sàánú àwọn ọmọ tèmi gan bí àbẹ́tẹ́ tó pé ìbẹ̀rù ọlọ́run tèmi ń wò lọ́dọ̀ tèmi kọ̀ọ̀kan kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ yóò dẹ̀ ọmọ rẹ̀ lọ ni àdẹ̀sẹ̀ tí sẹ́ríà dẹ̀ sọ ni pé irú àwọn àti ọba lè tọ́mọ adájọ́ sẹ́ríà yóò hàndù rẹ̀ lé ẹ̀tọ́ bá lè tọ́ lọ́wọ́ pẹ̀lú kí bàbá wọn tí wọ́n ti ń ṣiṣẹ́ kọ́ máa mú wá nù ẹ̀gẹ́nìsẹ̀ a ní kinní kan náà ní báyìí tùlùmọ́ọ̀nù tọ́wọ́ ti yẹ pé bó ṣe wà wọ́n jẹ́ tálíkà débi pé kò lè san gan kò lè owó kò lè rówó ó dé nǹkan ó dé òsì adájọ́ ìṣẹ̀lẹ̀ àlè sọ pé ní báyìí tùlùmọ́ọ̀nù ẹ máa fún ní iye báyìí tí ọmọ yẹn ó fi di ntọ́fẹ́ dà tó gbogbo nǹkan yẹn ibẹ̀ láàmú àwọn á lọ ìyẹn lọ́kàn tó pé mùsùlùmí ńlẹ̀ káàró ojú rẹ̀ léètò kódà ó ti wọ́ọ̀sì débi pé bíi ará àgbòrò làwọn náà ń ṣe wọ́n dẹ̀ dísẹ́ǹtì jù báyẹn lọ wàláì mùsùlùmí dísẹ́ǹtì jù bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ látòrí pé àbímọ ní sẹ̀ríà ti bẹ̀rẹ̀ sẹ̀ríà sọ pé iye ìgbà tá a fi fún ọmọ lọ́mú ọ̀dẹ̀ bá ti sáyẹ̀nsì mu ẹgbẹ́ nìsín ó ti ní lórí oyún gan àtòyún àti ọmọ àti àtòyún àti àǹfọ̀ ọmọ lọ́mú ọgbọ̀n oṣù ẹgbẹ́ nìsín so number 2 dé orí yí pé a sọmọ ló kọ sẹ̀ríà débẹ̀ lórí yí pé a fẹ́yàwó kan àbí méjì sẹ̀ríà ọmọ ojútó ẹgbẹ́ nìsín kápẹ́rẹ́ bí ọ̀dọ̀ àwọn míì ní ìyàwó kejì tá a bá fẹ́ ọmọ àlè nínú òfin kóòtù kóòtù tá à ń lọ yìí common high court magistrate tá à ń lọ ìlẹ́gà ní ìyàwó kejì tí ì bá ṣe pé ọlọ́run bá wa yí padà ní state kan bí tó yé mi state Ọ̀ṣun yìí ọlọ́run bá ní yí padà ní gbogbo àwọn obìnrin tí a bá ń ṣe ní ìyàwó kejì òun bí àlè ni ọmọ rẹ̀ náà ìlẹ́gà tí kẹfà ìpín gbà tí gómìnà ìjẹta tó débẹ̀ òun ló wá yí padà. ẹ jẹ́ kí n fò síbi abala ti gómìnà ti ẹ̀ ń sọ yẹ kí ni ìhàwó ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìhàwó ni ó kọ sí ọ̀rọ̀ àlòṣẹ̀ríà bá àlòṣẹ̀ríà nípínlẹ̀ Ọ̀ṣun wá ń bì. kì í ṣe pé wọ́n ní ara tù wá àwọn mùsùlùmí ara tù wá níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ara tù wá níbi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. wàláì kò fààyè gbákẹ́ nìkan kó fẹ́ sìn dáwà láàlẹ̀ òun gẹ́gẹ́ nature rẹ̀ kò lẹ́nì kankan nínú kò against muslim kò against christian kò against ẹlòmíì láti bófin mu. ẹ̀dìgẹ́ ní ìbíjẹ̀ sí ń ṣe ìbọnù kátẹ̀ tó sọ̀rọ̀ sẹ̀rí àgàn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kì í sẹ́wọ̀n pé tó bá fèsì ẹnìkan lára ó ní ẹnì kejì àfi ẹni tó bá fẹ́ kan ara rẹ̀ jẹ lókù ní gómìnà yìí yìí o number 2 ni wípé irú àwa nìsín àmọ́ against the government pẹ̀lú ọ̀rọ̀ ìtọ́sọ́nà tẹ́lẹ̀ mi máa ń rí sí èbú kódà gọ́ọ̀mẹ̀ntì àgbà tiẹ̀ á sọ ibi tó bá ṣe tí ọ̀dà gómìnà yìí ẹ̀ lè rí ibi títà àwọn òṣèlú ẹ̀gẹ́sẹ̀ ìlú mi ni mo wà ìlú wo ó ní iye títì ń ṣe mẹ́ tọ́jọ́ yẹn lójú gan ni o ẹni tó tún ń ṣe bá ń tọ́jọ́ wá lójú náà ní Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ náà ní káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ nìṣẹ́ so kò ṣẹlẹ́yàmẹ̀yà níbi ẹ̀sìn and bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Senator Nurudeen Adeleke kò hege sí sẹ̀ríà tó bá ti wà ní òfin gómìnà ò hege sí sẹ̀ríà tó bá ti wà ní òfin ìtọ́ wà ní òfin kò ṣetán láti support òfin ẹgbẹ́ nìṣẹ́ kì í ṣe táìpù àwọn tí wọ́n máa ń ẹni tára ẹ̀ balẹ̀ ni ìdóṣù kọ́ọ̀sì ẹ̀ òun náà ni pé àwọn tí ń gbẹlẹ́gbẹ̀ẹ́ ní láàká ẹ̀ ẹgbẹ́ nìṣẹ́ bíi chief of staff ni o secretary ni o ọmọ wa níbi Abdulrasheed Adéwálé tó jẹ́ media secretary fún gómìnà ẹgbẹ́ nìṣẹ́ so bí nature ìjọba yẹn ṣe rí kìí ṣe gọ́ọ̀mẹ̀ntì kàkà tó ẹwọ ọ̀rọ̀ jáàbù sáà gbọ́rù ẹ̀ ní àsìkò wọn
ká pé tẹ́lẹ̀ ni a ti máa fà mọ́ra wa lọ bí ìjọba bá ṣe ṣe rẹ̀ ló lè kọ́ọ̀sì kíni o ìjà ẹ̀sìn tó di bí bá ṣe ń sọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ yóò gẹ̀ẹ́sẹ̀ ẹlòmíì wò pé bóyá ìgbà tí mo ń sọ̀rọ̀ bákan mo ń sọ nítorí àti ọlọ́gbẹ̀gbẹ̀ kúgbẹ̀ fún gómìnà ni mo fi sọ́nù ọ̀rọ̀ mi pé gómìnà ẹbí lọ́ọ̀yà léèrè ni nítorí wá jẹ́ lọ́ọ̀yà kẹ́bí léèrè mo sì mọ̀ pé tí wọ́n ṣe nu èmi tèmi wáyé ní ìsìn èmi èsì ọ̀tá ìjọba kankan ibùn ìjọba tí ń bẹ lókè tẹ́ pé àsìkò wọn mọ̀ bára ṣe ni wá sí stand mi lórí ìjọba federal ni wípé corruption n tí ń ṣe nàìjíríà náà lọ́kọ̀ ọ̀sẹ̀ kì í ṣe Tinubu kì í ṣe ìjọba wọn ẹgbẹ́ ìṣẹ̀ ṣùgbọ́n torí pé ìjọba wọn ara wa náà ni àwa náà la yàn wọn lọ gbogbo alájọ ṣe kí ni lájọ bàjẹ́ gbogbo alájọ la sì ní ìdí àti ṣe kí ni o ṣàtúnṣe ọ̀nà tí àwa ń wo àtúnṣe sí ká believe pé ìjọba ò tí ì ṣe dáadáa wọn náà ni kò dí pẹ̀lú corruption. ní dídì pẹ̀lú dídì. láti unit dé wọ́ọ̀dù dé local government dé state dé federal tí gọ́ọ̀mẹ̀ntì bá dí pẹ̀lú ẹ̀ yóò yọ àwọn owó tó ní ìdí ilẹ̀ yóò relief wa nígbà kí ló mú wa lọ dá Islamic market lẹ̀ nígbà tá a rí kí gọ́ọ̀mẹ̀ntì dí pẹ̀lú ìṣòro tá à ń pariwo rẹ̀ tá a gan fi nira wa là nínú ilé kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì ló gbówó lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ kankan kì í sáà ló gbówó lé àwọn àkàrin wa ni àwa rí kí gọ́ọ̀mẹ̀ntì mú wọn gọ́ọ̀mẹ̀ntì náà sọ sáà bóyá àwọn kankan ẹgbẹ́ nìṣẹ́ àwọn sì wò pé ibi ìtawà náà bá ṣe ebi ìjọba yìí ò ní tako gbára tí mò ń sọ nípa ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rẹ àwa ń ṣe àfihàn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó rẹ̀ ká gbàyọ̀ǹda lọ́wọ́ pa fẹ́ dá mákẹ́ẹ̀tì rẹ̀ wọ́n àdáni ká fún àwọn náà pé àwọn náà á dá lẹ́kọ̀ọ́ pọ̀ yẹ kẹ́ gbàyọ̀ǹda wọ́n tún wá fún wa ní ìgboyà pé ẹ̀ ń so ìjọba gan sí káàtì support yín so kì í ṣe ìjọba kan ó sì gbọ́ pé Islamic market tó bá jẹ́ pé ìjọba Adeleke bá máa against ẹ̀sìn tí kò yẹ kó sọ yóò tẹ̀ pé alára gan ẹ̀ wọ́n fún petition ni pé ta ló fún ní authority lọ́sùn bí o àwọn ìjájẹ ẹ̀sìn. ní ló túmọ̀ sí pé ìjọba. àwọn tẹ́ bá ń sọ kí ní ẹ̀lú níwà pé Yorùbá nation ló fi sọ̀rọ̀ pé nítorí pé a sọ pé afẹ́kẹ́ Nàìjíríà wà lẹ́yọ̀ kan ẹgbẹ́ nìsín pé tá a bá tiẹ̀ wá ya gan kọjọ pé ká ya lọ́nà tí ò ní dájà alẹ́ kò ní dájà alẹ́ Nàìjíríà kò ní dájà alẹ́ láàrin ọmọ Yorùbá ní kí irú àwọn èyí tí yẹn jẹ́ pé nítorí pé ẹ fẹ́ ya ẹ ti ń bú ẹ̀sìn kan ẹ ti ń gbógun ti Islam ẹ wá rò bá wọ́n sọ̀pọ̀ ti yé tí ó lọ́sọ̀ Yorùbá ní àyà lọ ní ìsìn àdá àdé àwọn tó ń darí wa níjọba yìí bóyá PDP ni àbí APC ìjọba bá wà lọ́wọ́ wọn lè sàbòsí ìjọba gbogbo wa ni àwọn alá ní ìjọba yẹn bẹ̀rẹ̀ àwọn èyí tí wọ́n ń bú Islam ẹgbẹ́ nìsín àwọn tó ti fọ̀kà hàn láyéláyé àní sọ́pọ̀ tiwọn so ẹ̀tanú ní ìdẹ̀lùmí láàmù kọjú béèrè tí ó yẹ ẹgbẹ́ nìsín so ẹni nígbà pé àìmọ̀kan gan ó tó jọba lọ́dọ̀ rẹ̀ àìmọ̀kan gangan lọ́lá ìkìkọ̀ fẹ́ mọ́gan kò sí táà ti mọ òótọ́ iná ìlẹ́bìlẹ́rí tó fi lè ìgéèsì ṣẹ̀yà. bàbá ẹ ṣeun ẹ ti jẹ́ kó yé wa wípé ìhà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ọkọ̀ sí lílo òfin ṣẹ̀ríà nípínlẹ̀ ìjọba tako tó bá ti wà nínú òfin. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.